tábà ní ká wò àti Tóyọ̀sí lóòótọ́ wọ́n strong ní industry àwọn èèyàn máa wá ń dáṣà pé actor àti actor ò lè fẹ́ra wọn kó last. Kò sí ẹni náà obìnrin tó wà ní theatre world tó bá jẹ́ obìnrin tó responsible á gbìyànjú pé jẹ́ kí n tiẹ̀ jẹ́ pé onítíátà ló máa jẹ́ alábàápàdé gẹ́gẹ́ bí ọkọ fún mi. Nígbà yẹn lọ́wọ́ àbí? Ní ìwò nísìnyí àwọn tó ń ṣe ń ṣe. Ẹ dárúkọ ẹni tí tó ń gbádùn yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọn ò gbádùn mi lọ́wọ́lọ́wọ́, mo marry ni. Wọn tá bá dẹ̀ fi pamọ́, òun ló máa ń níyì tó bá tó àsìkò ṣoṣo ìdí ayé. Ṣé kí ni wọ́n á bẹ àbí wọ́n bẹ? Whatever. Ìgbà mi dẹ̀rí mo lè gbé sí mọ́tò máa kọ́kọ́ lọ já sí ibẹ̀ yẹn náà ìbàdàn wa gba ọ̀dọ̀ tèmi lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà a máa sábàjọ wà ní location yẹn dáadáa lè ti jẹ́ pé àwọn iṣẹ́ tó ń pè sí yẹn tó wọ́n pè mí sí o tó ń pè òun sí àwọn míì jẹ́ pé wọ́n ń sanwó fún producer pé ẹ jẹ́ kí n ṣàfihàn mi ṣe yìí tí bá wá débẹ̀ mo lá máa tún máa sọ fún àwọn oníṣẹ́ pé ṣé ọmọ ẹni yìí ọmọ yẹn lójọ bí ni wọ́n ẹ lò sínú iṣẹ́ yín o. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, Oyinmomo, Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa láti gbogbo ibi tẹ́ tí ń wò wá mo kí yín wípé ẹ káàbọ̀ lórí ètò lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní ọ̀dọ̀ àwọn ọkùnrin ni mo yà sí àmọ́ màá ṣe ṣe aṣọ lójú eégún fún yín báyìí ni nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sọ̀rọ̀ orúkọ nítorí pé orúkọ wọn ò bàjẹ́ orúkọ táwọn gan jogún táwọn bàbá wọn filẹ̀ ó dórí tiwọn wọn ò bàjẹ́ orúkọ yẹn náà làwọn náà tún wá fẹ́ filé àbí wọ́n ti ń filé àwọn ọmọ lọ́wọ́ tí mo dẹ̀ gbà ládùúrà wípé àwọn ọmọ wọn náà lè borúkọ yìí jẹ́ gbogbo èèyàn tí ẹ wò mí káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà àtòkè òkun inú mi dùn láti ṣe àfihàn arákùnrin Bọ́lá Oyin Adéjọbí fún wa tí wọ́n jẹ́ eléré àgbéléwò wọ́n máa ń ṣe yẹn díẹ̀díẹ̀ àmọ́ olórin la mọ̀ wọ́n sí ní pàtó ṣe wà dáadáa sà. Ẹ ṣe àdúpẹ́ ẹ kúlé mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin mo kí wa tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí wa lógúnlógún ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi àwọn tá a jẹ́ ìrọ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mo kí gbogbo wa ẹ kú dé lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè báyìí pé báwa ọkàn ò bá bàbá ní pé àjọmọdé àrí àgbọ́ ìtàn wọn àka ìtàn wọn àrí iṣẹ́ ribiribi tán ṣe lóòótọ́ ni mo ti gbọ́njú torí mo rántí múfì kan tán ṣe last àmọ́ báwo ni ẹ ṣe ń keep up orúkọ yẹn báwo lorúkọ yẹn ò ṣe bàjẹ́ torí kò sígbà kankan tá a gbọ́ nínú ìròyìn pé àwọn ọmọ Oyin Adéjọbí ni o àwọn ọmọ Oyin Adéjọbí ni o ẹ̀dẹ̀ ṣì wà láàárín ìdárayá. Ẹ ṣe àtọkùn inú mi dùn pé orúkọ tí bàbá fi lẹ̀ ìyẹn Oyin Adéjọbí àgbọ́nú tàn rí pé orúkọ yẹn bàjẹ́ àwa tó ti fi sẹ́yìn náà dẹ̀ rèé Ọlọ́run jẹ́ ká bàjẹ́ ìbéèrè tẹ́ wá béèrè mo fẹ́ ẹ jẹ́ n kọ́kọ́ yà sí ibi tẹ́ ẹ ti sọ nígbà tá a bẹ̀rẹ̀ wípé orin lẹ́mọ̀ mi sí gangan pé à ń ṣeré níwọ̀nba nídìí pé kí orúkọ yẹn má bàjẹ́ òun náà ló jẹ́ kí n wá yà sí di iṣẹ́ bàbá yìí dáadáa lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé ọ̀tọ̀ ní kórúkọ bàjẹ́ ọ̀tọ̀ ní kó má bàjẹ́ ọ̀tọ̀ ní kórúkọ kásẹ̀ márùn-ún tó orúkọ yẹn mọ́ ká gbàgbé ẹ̀ tó bá ní ká wò ní tiẹ̀ rárá ní ti pé bí mo ṣe nífẹ̀ẹ́ ara tèmi sí mi ì tiẹ̀ ní sí nílùú yìí rárá lọ́wọ́ táwa yìí torí ní àwọn ìgbà kan wà tẹ́ pé mo ti lọ tóbi tí mo dọ̀wà dẹ̀rí ó jẹ́ pé tí n bá jí láàárọ̀ kùtùkùtù báyìí aṣọ tó máa fi sùn mọ́jú òun kọ́ ni máa fi sùn ọjọ́ kejì àwọn tó máa wá ká àwọn kẹ́tìkà tó wá ṣe gbogbo wọn ṣètọ́jú wa tó gbígbà tí mò ń gbégbé ayé ọba mò ń gbé nílùú òyìnbó lọ so kò wù mí kí n padà wálé àmọ́ nígbà tí oníṣẹ́ yẹn dé wípé wá dìde padà sílé ibẹ̀ láti nídìí ẹ̀ mi ní choice nǹkan tó bá sọ fún èèyàn pé ó ṣẹlẹ̀ tó máa ní superstition kò lè ṣẹlẹ̀ èmi gan rí pé kòrókòrò báyìí pé oníṣẹ́ kò ní lágbé sílẹ̀ kí iṣẹ́ bàjẹ́ bàbá fúnra wọn gangan ló ní ọmọ padà sílé lọ gbé
débi tí mo ti gbéṣẹ́ yẹn dúró lọ ti bẹ̀ gbé. So ló fà jẹ́ pé ìpadà wa tí mo padà dé mo wá tún wá gbé iṣẹ́ orin àti iṣẹ́ tíátà méjèèjì lárugẹ dáadáa láti jẹ́ kí orúkọ bàbá kó ṣe kí ni kó túbọ̀ máa gbèrú sí bẹ́ẹ̀ ni. Ẹ wá jẹ́ ká wò ṣé bàbá ṣiṣẹ́ kankan lé àbí wọ́n kọ iṣẹ́ kankan sílẹ̀ tẹ́yìn ti gbé jáde bóyá àwọn stories tó fi lẹ̀ tó ti wá ti ọ̀dọ̀ yín jáde. Ẹ ṣé mo dúpẹ́ nígbà tí àwọn bàbá bẹ̀rẹ̀ ọkàn sọ pé ìgbà táyé èmi ń gbọ́njúbọ̀ díẹ̀díẹ̀ ó ní eré wọn kan tán ṣe ń gbà yẹn iṣẹ́ kan tán ṣe ń gbà yẹn á pè ní kóòtù àṣìpa. Kóòtù àṣìpa yẹn òun gangan ni ó jẹ́ ká mọ àwọn tó ń pè ní bàbá Wándé Àlàbí Yẹ́lò Tàfà Olóyèdé inú ẹ̀ ni wọ́n ti jẹ́ àwọn orúkọ yẹn ibẹ̀ ni bàbá ti fún ọ láwọn orúkọ yẹn. Kóòtù àṣìpa yẹn òun gangan ni iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá gbé dìde báyìí nínú iṣẹ́ bàbá. Pé yàtọ̀ sí pé bóyá àwọn tó yẹ pé màá mú báírò àbí tí mo tún mú báírò tí mo ti fọwọ́ ara mi kọ sílẹ̀ o wọ́n ní ká padà sí source orísun ká ti bẹ̀ gangan mú jáde. So kóòtù àṣìpa yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa tó máa rí káàkiri báyìí nísìn. So yẹn ni iṣẹ́ tí mo ti ṣe báyìí tó jẹ́ ṣe bàbá gangan tó jẹ́ ṣe bàbá aṣọ máa mú ní díẹ̀ mo ti kó fẹ́ kúrò lórí ti dádì báyìí. Ẹ wá jẹ́ ká bọ́ sọ́dọ̀ tiyín láti gbà tẹ̀tì dé kí ni acceptance àbí báwo náà ṣe tẹ́wọ́ gbà yín ṣe mọ̀ ẹ ti lọ fúngbà díẹ̀ náà àwọn èèyàn dẹ̀ máa sọ pé industry yẹn ní táwọn bá ti rí tó bá tún padà dé bíi pé ó máa tún fẹ́ struggle wọlé aṣàrúnra ẹ̀ mọ́ báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín. Yorùbá ní aṣòro ṣe bí tọ́lọ́ba ò lè kánná nú ẹ̀ adùn ṣe bí n tó rún párún sẹ̀ sí. Mo sọ ọ̀pẹ́lẹ̀ kan mo ní oníṣẹ́ òun lájọ́ sílẹ̀ kí iṣẹ́ ẹ̀ bàjẹ́ bàbá fúnra wọn ti prepare wọ́n ti pèsè àyè sílẹ̀ fún mi kí n tó dé. Torí ó jẹ́ nǹkan tó máa ń fún mi ní ìrònú pé tí n bá padà sí Nàìjíríà níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Àwọn fẹ́ lọ bá olúkálùkù ní ayé tẹ̀ tó fẹ́ gbé wọ́n face life wọn ni táwọn fẹ́ lọ bá nísìnyí ó yẹ pé ìgbà tí mo dẹ̀ dé mo lọ bá àwọn bàbá wa kọ̀ọ̀kan mo lọ bá àwọn màmá kọ̀ọ̀kan káàbọ̀ àmọ́ ibi tọ́lọ́run ti gbà ṣètò iṣẹ́ yẹn èmi ò mọ̀ àṣé àbá fúnra ara ìgan ti lọ ó ti lọ kàn sí. wọ́n ti lọ tẹ́lẹ̀ dè mí. Tí òyìnbó ní behind every successful man there is a very good woman and vice versa. Lóòótọ́. Ibi tí Ọlọ́run ti máa ní mo ti gbẹnu báyìí bàbá ti ṣe iṣẹ́ yẹn sílẹ̀ ni pé ẹni tí èmi ò sẹ́ mọ̀ pé nǹkan ní í ṣe pẹ̀lú bàbá nígbà ayé wọn bí màá tẹ́ bá ṣe lọ ṣe alábàápàdé wa nìyẹn not knowing pé nígbà ayé bàbá fúnra wọn gangan náà máa ń sọ wípé táwọn bá máa fẹ́ yàwó sí láyé táwọn wáyé o ọmọ yìí làwọn fi ṣe ìyàwó táwọn afẹ́ kàn yìí. Ọjọ́ tí Tàfà Olóyèdé kọ́lọ́n fọ̀rùn kẹwọn tó ń sọ ìtàn yẹn fún mi wọ́n ní Ajíbọ́lá níjọ́ mọ̀ pé ìyàwó tó fẹ́ yìí bàbá fúnra ara wọn gangan náà ń sọ. Wọ́n ní ṣòwò orúkọ tá a máa ń pè ìyàwó yẹn Adéjọbí la máa ń pè pé àyàwó yẹn Adéjọbí la máa ń pè mo ní náà wọ́n á sọ ìtàn tó wà behind it fún mi. Èmi àti bàbá dẹ̀ rí jókòó sọ́rí kódà mi sọ̀rọ̀ mi ìmọ̀ kan mọ́ra gan débi kí wọ́n jẹ̀ kanra ẹnu mo ti ń gbọ́ pé òun máa pé ìgbà tá a ṣe bẹ́rí àwọn gbòǹgàn wà nígbà yẹn bí o mọ̀ sórí ẹni yẹn báyẹn ọlọ́wà lọ jẹ́ ká pàdé tí mo wá fi wá ṣe ìyàwó. Òun dẹ̀rẹ̀ nínú iṣẹ́ tíátà yìí ó ti gbòrègè jígẹ o kò sí ẹni tó máa ní kò sí tó bá sọ̀rọ̀ kò sí ẹni tó máa ní pé kí ló sọ ó jẹ́ ọ̀kan lára àwọn olórí nínú iṣẹ́ tíátà. So àwọn tó yẹ pé màá ṣe máa kàn lóòótọ́ orúkọ bàbá mi ṣílẹ̀kùn nínú tíátà yìí ó ṣí ilẹ̀kùn yẹn dáadáa torí mo ṣe dé mo lọ bá àwọn bàbá wa Ọ̀gá Bello kò sọkọ bàbá wọ́n ṣàpọ̀ báyìí mo lọ rí wọn Bọ́lá you are welcome àmọ́ báwo ló ṣe fẹ́ rí jẹ́ tí wọ́n ti fún wọn sílẹ̀ mẹ́rin tí mo kúrò ń bẹ̀ wọ́n gbàgbé mi ni àwọn náà ṣe nǹkan tí wọ́n lọ ni àmọ́ ẹni tó jẹ́ pé a máa jọ máa gbé tájọ máa jọ sùn máa jọ jí níyàwó ẹni yẹn Ọlọ́run wá gbé pàdé mi jẹ́ pé olówó á jẹ́ bí backbone fún mi. tí ìrìn àjò yẹn tún fún wa fi rọrùn. ó rọrùn Ọlọ́run jẹ́ kó rọrùn láti pàṣẹ wa Ọlọ́run jẹ́ kó rọrùn. Kó tàṣe pátá ń sọ yìí ìgbà tá a fẹ́ ṣe
wọ́n kọ́ ẹ̀ ṣé kí ní ìbáwò kí n má wọrí agbẹ́kọ̀ in fact òǹgọ́ ló kọ ní ìdùgbò àwọn tá lẹ́yìn pé ókè èyí báyìí ló náà wà kí nìkan báyìí la fẹ́ ṣe o bóyá àwọn ẹ̀ṣẹ̀ dé location mi ò mọ̀ òun náà ló kàn wọ́n náà àwọn ò lè gbọ́ orúkọ bàbá káwọn wá dìde tó tún wá jẹ́ pé ìwọ arábìnrin òkè wa a máa wà nìyẹn so Ọlọ́run ti mọ̀ ṣiṣẹ́ yẹn sílẹ̀ bàbá fúnra rẹ̀ ti pèsè àyè yẹn sílẹ̀ fún mi kí èmi gan tó dé so jẹ́ kó rọrùn. ẹ̀gbọ́n mi dáadáa Bọ́lá Oyin Adéjọbí àwọn lágbà lálejò lénìí ọkọ Bọ́lá ẹmọ bí ẹ̀kọ́ yẹn gbàgbà ń lọ ẹ̀ṣá ń pọ́n òun ṣáwọn pé àbúrò Bọ́lá ó ṣáà try ó mú orúkọ yẹn dání wọ́n fẹ́ lọ ń bẹ̀ fún wa pé àǹtí Tóyọ̀sí Adésànyà òun ni wọ́n ń sọ táwọn fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó àmọ́ tábàwá ní ká wò àǹtí Tóyọ̀sí lóòótọ́ wọ́n strong ní industry àwọn èèyàn máa wá ń dáṣà pé actor àti actor ò lè fẹ́ra wọn kó last mo dẹ̀ rí pé àwọn kan ti ń try láti yí ọ̀rọ̀ yẹn padà pé tiwa máa last báwo lẹ ṣe ń ṣe ètò nínú ilé táwọn bá níṣẹ́ tẹ́yìn náà bá níṣẹ́ kò sí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń sọ sí pé báwo lọ ṣe máa tọ́mọ báwo lọ ṣe máa raise ọmọ. ẹ ṣe òótọ́ náà máa ń sọ wípé tí actors méjì bá fẹ́ra pé ìjà máa ń dé wọn kì í last àwọn àti rí méjì mẹ́ta mẹ́rin báyìí nínú wa tó jẹ́ pé wọ́n sustain family wọn ká má máa dárúkọ lọ títí báyẹn wọ́n wà kásẹ̀ wá ní kò wá sí bọ́kí tó sọ pé kásẹ̀ wá ní kò wá sí yẹn ẹ jẹ́ kí n padà sórí àwọn bàbá tiwa àwọn bàbá wa wọ́n ṣiṣẹ́ yìí àwọn ìyá wa náà wọ́n ṣiṣẹ́ yìí báwo náà ṣe ṣe tán fi tọ́ wa dàgbà táyà yakuya nǹkan tó ṣe é ṣe fún wọn gbà yẹn táwa rí ta fi wà láyé tá a dẹ̀yàn tá yanjú kò wá lé ní kò wá ní dìgbà tiwa náà kò wá ní láfáwà náà èmi àti ìyàwó mi tá a bá níṣẹ́ ó máa ń ṣe rárá pé wọ́n á pè sí oko eré pé sí oko iṣẹ́ wọ́n á pè mí náà sí oko iṣẹ́ mi àwọn àdìgbé bàlá ìfẹ́ ṣe ẹ̀rọ tó wá fọ́ níbẹ̀ ni pé Tóyọ̀sí ìyàwó mi kò mọ mọ́tò wà nílẹ̀ tá lè ok o lè gbélé èmi gbélé driver tá máa pè pé ok ó yá wá gbé ìyàwó mi lọ sí location èmi náà lọ sí location owó ló fẹ́ gbà ọ́ a máa pé nígbà tó yá mo wá ọgbẹ́ iṣẹ́ tí mò ń ṣe kò jẹ́ kí mò ń ṣiṣẹ́ fún ẹnìkan tí mò ń gbowó oṣù ìgbà tó bá wù mí ni màá lọ sí ọ́fíìsì ìgbà tó bá wù mí màá lọ sí location tó bá kí mi sí location máa pè wá tó bá ti pè sí location tí n bá ti free èmi àti ẹ àjọ máa lọ máa gbé ẹ lọ síbẹ̀ to God be the glory lẹ́yìn pé bí àwọn kọrin mo dẹ̀ tún act náà mo máa edit so òyìnbó dẹ̀ ti sáyé dẹ̀rọ̀ àìgbà kan la máa ń lo desktop jẹ́ pé ojú kan lára ló máa wà tá à ń lè mú gbé à lè gbé káàkiri ṣùgbọ́n laptop à ń lò nísìnyí so wọ́n bá fẹ́ ṣe pápátá ó wà lórí laptop màá ti gbé dání ó wà ní mọ́tò. ẹ ti di ọ́fíìsì tí yín náà nìyẹn. tó bá ti wà lórí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ má dẹ̀ rọra ṣí laptop mi mò ń bá lọ nìyẹn ká ní kí mo wá ní oko orin tí mo fẹ́ lọ màá ti mọ déètì báyìí pé déètì báyìí ni mo ń lọ sí oko orin báyìí báwo ni oṣù máa ráyè àbí àmì ṣé o ti níṣẹ́ ń jọ báyìí torí èmi ń lè lọ o ká ní mo ti níṣẹ́ ń jọ yẹn tó náà rẹ̀ níṣẹ́ a máa ti arrange sílẹ̀ fẹ́ tó máa gbé lọ láti dé ibi awé kọ̀là sọ́dọ̀ wa so lẹ́mọ́ báyìí wọ́n ń gbéra wọ́n lọ nìyẹn ìgbà mi dẹ̀rẹ̀ mo lè gbé sí mọ́tò máa kọ́kọ́ lọ já sí ibẹ̀ yẹn náà ìbádẹ́ wa gba ọ̀dọ̀ tèmi lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà a máa sábà jọ wà ní location ni dáadáa lè tó jẹ́ pé àwọn iṣẹ́ tó ń pè sí yẹn tó wọ́n pè mí sí o tó ń pè òun sí àwọn míì jẹ́ pé wọ́n ń sanwó fún producer pé ẹ jẹ́ kí n ṣàfihàn oníṣẹ́ yìí tí bá wá débẹ̀ ó láwọn tó máa sọ fáwọn oníṣẹ́ pé ṣé ọmọ ẹni yìí àmọ́ ọmọ yẹn Adéjọbí ni wọ́n ẹ lò sínú iṣẹ́ yìí o àwọn báwọn ṣe báwọn sọ ni ṣé wọ́n ní wò pé nǹkan tá fún wọn máa a ní ẹ lò a ní lọ́yà o ẹ máa bá wọn ṣe nínú iṣẹ́ yìí o a ní ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ má sọ pé róòlù yìí kéré róòlù yìí ṣe kíníkan ẹ bọ́ síbẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́rọ̀ pé níwọ̀nba tá a rà ń ṣe náà ìfàjọ tó ń wáyé dé pé mi pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ kan ọ̀rẹ́ wa ọ̀gá wa náà ni Adébáyọ̀ Tìjání ó ní Mr. Bọ́lá ẹ lè máa play lead oríṣẹ́ yìí mo ní èmi lead oríṣẹ́ because mi lóòótọ́ mo padà wálé láti wá gbéṣẹ́ bàbá lárugẹ ṣùgbọ́n mi tún take it serious dáadáa tó bó ṣe kí n take it serious àmọ́ ọjọ́ tá a wá dé location yẹn tí mo wá rí i pé
no be small thing kékeré kọ́ o wọ́n á rí pé dájúdájú iṣẹ́ yìí ó tó kí n fún ní 100% attention dáadáa so kò affect wa nílé kò affect wa rárá sí ẹni rárá tó bá kankan ráǹgì dá pàápàá jùlọ ní ọ̀rọ̀ movement àmàtàrí arrange ìjọ adẹ̀dẹ́jọ́ tẹ́ pé mọ́tò kan ní fault tí ò lè ṣe pé mọ́tò òun àárí kan gbé lọ àbí màárí kan gbé lọ àjọ decide ni yẹ́kẹ́nìkan wá gbé bolt àbí uber kẹ́nìkan máa gbé mọ́tò lọ so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tọ́ níbi ìfẹ́ nìyẹn mo lérò wípé àwọn tó ń wò wá náà sìn because nínú ìtàn tá a mọ̀ ẹ̀yin náà ẹ ti lọ ẹ ti dé àwọn náà ti lọ wọ́n ti dé àwọn èèyàn kan máa ń dáṣà pé irọ́ ni ẹni tó ti márì rí kò lè rí fẹ́ mọ́ kò lè bàtà ló fẹ́ fẹ́ ọkùnrin náà tó ti márì ìyàwó rí wọn máa bí pé kí ló ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ àbí kí ní mi lè ké sí love wa. bọ́dà mi nígbà tí à ń lọ lẹ́ẹ̀kan àti sọ̀rọ̀ iṣẹ́ marriage ilé àmọ́ gẹ́gẹ́ bí awuyewuye tó ń lọ ń gbòòrò ńsìn lórí DNA mo mọ̀ pé ẹ̀yin náà ti ka oríṣiríṣi bóyá ẹlòmíràn ṣẹ̀ṣẹ̀ discover pé òun ti pọ́nmọ 40 ọdún bàbá òun kọ́ ni bàbá òun ìyá òun kọ́ ni ìyá òun adẹ̀ máa ń gbọ́ wípé nínú Yorùbá sọ pé kò sọmọ àlè bàbá kan náà ló bíyàn kan kí ni ìhà tẹ̀yìn kan sí pé ṣé kí láti ilé ìwòsàn tó bá ti bímọ gẹ́lẹ́ ni kí wọ́n máa ṣe DNA fọmọ àbí ká padà lọ sí orò ilé tí púpọ̀ ọmọ wa ti fi ilẹ̀. ṣe rí àṣírí iṣẹ́ kan tí à ń kọ lọ́wọ́ ó lẹ́ra bèrè question rẹ̀ yẹn ṣe rí àwọn Yorùbá bọ́ wọn ní ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ tradition wa kò sí ni a lè sọ wípé torí ayé ọ̀làjú ká máa dojú egbò tẹ́lẹ̀ àwọn nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ ń gbà yẹn olóńfà tó fi ń ṣẹlẹ̀ nísìn because of civilization ọmọ àlè pọ̀ ń ta lóòótọ́ kò sọ́mọ àlè bàbá kan ló bí wọn àmọ́ orò ilé ṣe pàtàkì lóòótọ́ a lè máa wọ pé ó ti di ìgbàgbé outdated nìyẹn kan òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ òun náà ni wípé identity ti wà nílẹ̀ Yorùbá onígbà báwo la ṣe mọ ọmọ ọkọ báwo la ṣe mọ ọmọ àlè báwo la ṣe mọ ọmọ tó ń gbọ́ láti ta láti wà tó bá ti ní kékeré báyìí wọ́n á ti ṣòro fún so nígbà tó bá ti pé eléyìí kí sọmọ wa o ìyá ọmọ á ti yá ọmọ á sì tẹ ọ̀yá ọmọ ẹ̀ tó máa lọ gbé ọmọ fún ó ṣẹlẹ̀ jẹ́ kí nǹkan fúnra mi rí báyìí pé ọmọ kan wà tí wọ́n bí ní ìlú wa lọ́hùn gbà yẹn lóṣogbo tó jẹ́ pé àdéhùn bàbá àti ìyá yẹn ni pé káwọn ṣáà bọ̀mí láṣìírí o nígbà tí wọ́n ti ṣòro wọ́n ti mọ̀ pé eléyìí kì í ṣọmọ wa wọ́n fi ìṣọmọ lórúkọ wọ́n fi bọ̀ láṣìírí mọ iṣẹ́ tán báyìí ọ̀sẹ̀ kejì ìyá yẹn gbọ́ ọmọ ẹ̀ àtòun àtọmọ wọn kúrò nílé wọn kàn dìgbà bó ló lọ o ti kó lọ báyìí bàbá dẹ̀ mọ̀ ń pa ẹ̀ bàbá dẹ̀ mọ̀ ń pa ẹ̀ so o ti kó lọ o lọ bọ́ wọn fọlọ́mọ ni. tábà ní ká máa sọ pé ìgbà la fẹ́ máa dódà sígbà tí yẹn bá dàgbà tán bá di 40 àwa di pé bàbá tó wá tó ti ń tọ́ wọn bọ̀ láti bí 20 ọdún sẹ́yìn tó bá wá gbọ́ àwọn ọmọ develop hypertension a máa ní heart attack lójijì. ẹ jẹ́ ká padà sí drawing board ká padà sí ìpìlẹ̀ wa kọ́kọ́ lónìí báyìí nísìnyí èmi ń sọ̀rọ̀ yìí náà kì í ṣe pé mo ti ṣe orò ilé kankan fáwọn àwọn ọmọ yìí lọ́nà tó fún mi o àmọ́ nǹkan tá a bá bá láyé tá à ń ṣe tá a bá láwọn àwọn àgbà àwọn aṣáájú wa òun làwọn náà máa tẹ̀lé torí pé àbá kan ṣe mọ́ òun là ṣe tẹ̀lé òun là ṣe ṣe so a ní láti padà sí ìpìlẹ̀ yẹn. kò jẹ́ bó ṣe jẹ́ ṣètìrí pé àwọn èèyàn náà sọ pé ó dá ẹ jẹ́ ká padà lákòótán pátápátá kí ni káwọn olólùfẹ́ yín kí ni kan máa retí látọ̀dọ̀ ìmọ̀ pé ẹ ti sọ̀rọ̀ pé ó dà pé múvì kan wà tí ó farapẹ́ DNA yìí èèyàn wà ń bẹ nídìí orin kíkọ náà ń kọ́ ábọ́ọ̀mù ni music video ni kí là ń retí. ẹ ṣe rí nínú music a ti po àwọn iṣẹ́ kan pọ̀ tó ń gbóná fẹ́lifẹ́li lọ́wọ́lọ́wọ́ báyìí à ń pe kinní kan ní sunshine ìtànsí òòrùn so ètò ń bọ̀ lọ́nà sunshine ni tó bá tàn báyìí kò sí wọn ti ń rí wọn á filẹ̀ lára wọn á rí àfojú gan tí ò bá ríran tí ò lójú tá a fi ríran á mọ̀ lára pé oòrùn ti ràn so sunshine ó ń bọ̀ lọ́nà nídìí iṣẹ́ tí orin o
nínú ti tíátà dẹ̀ rí mo sọ lẹ́ẹ̀kan kóòtù àṣepa àti ìyàdé level kan a ti máa pe location fún bí oṣù kan táwọn artist wà ìyẹn wà ń bẹ náà then ìkan wá wà tẹ́rí nǹkan wà tá a sọ lẹ́ẹ̀kan yẹn but ìyẹn ìgbà fúnjọ́ mi ṣá àmàdé gbogbo yẹn Dálékọ́ láti àkọlé ẹ̀ Dálékọ́ bàbá fúnra rẹ̀ náà yọ script yẹn fún mi lójú oorun ara kan tó mo ló fa ìpadà wá mi sí Nàìjíríà ni nígbà tó ń fa ní ìyọnu àwọn script náà kó lọ́wọ́ lójú àlá yẹn tó mú gbà báyìí I saw the title nígbà tí mo dẹ̀ dé mo ṣe pẹ̀lú arábìnrin mi apàpàpàpà àdègbè báwọn tán tó nímọ̀ jù wá lọ so ìyẹn náà ń bọ̀ lọ́nà láìpẹ́ láì jìnnà ní sinimá àmàmà jáde láti lọ wò ẹ ṣe. tó mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín bó tiẹ̀ jẹ́ pé ajá àkínyìn ni easy àti tí ẹ kiri àmọ́ a dúpẹ́ pé ẹ fún wa ní àwọn ọ̀rọ̀ tí a fẹ́ gbọ́ táwọn olólùfẹ́ yín náà fẹ́ gbọ́ ẹ ti bá wa tàn mọ́lẹ̀ sí wọn tẹ́ bá fẹ́ pàdé wọn ẹ lè lọ orí pages wọn Instagram Facebook wọn wà ń bẹ YouTube gan ẹ bá wọn bẹ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios wọ́n ní kò ní dà ká pè yín ká má tiẹ̀ wá sọ pé ẹ ṣeun ẹ kú ìdìde ìdí èyí fún ìdí èyí láti ọ̀dọ̀ àwọn tí a jọ ṣiṣẹ́ tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ìyẹn Aspira Nigeria Limited àti Oyinmomo wọn ni ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín nítorí àwọn ọmọ ìgbẹ́ bá délé èyí tẹ́ wọ̀ sára ẹ̀fẹ́ fọ́ tẹ́ bá jẹun tán ọṣẹ olómi ẹ̀fẹ́ fọbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbẹ́ǹgbẹ́. Oyinmomo ẹ̀yin iléeṣẹ́ tẹ́ fún wa ní ẹ̀bùn yìí. èyàn àti tani ẹ fún wa lórin jàre ẹ̀yin odidi musician báyìí ẹ̀yà ní iléeṣẹ́ ọ̀rọ̀ ló ti sọ látẹ̀kọ́ ẹ̀kúnrin rárá ẹ má fẹ́ wá. Oyinmomo bí ẹ ṣe ń lu tó ń dún tó dún tó tún ń dún ṣe bọ́ lọ́rùn ló foyín sí àánú Olúwa ni ìbùkún Olúwa ni àánú Olúwa ni àdúrà máa ló ń gbà o ṣe nígbà táwọn kan bá ṣe ara máa rò pé ṣó lè continue mọ́ ṣá ṣùgbọ́n lọ́ọ̀ ní pé òun ló ń níṣẹ́ yìí kò ní dúró àtẹ̀síwájú sí náà ni. Oyinmomo ètò tó lárinrin ètò aládùn tó ń kọ́ alẹ́kọ̀ọ́ alẹ́ ká máa wò iléeṣẹ́ yín á máa tẹ̀síwájú ni o iléeṣẹ́ yín ò ní jóná o àwọn ìtẹ̀ fún ọlẹ́bùn náà a dúpẹ́ lọ́wọ́ yín o iléeṣẹ́ yín ò ní jóná o àwọn tá a gbẹ́lẹ̀ a máa tún gbẹ́ tó ju báyìí lọ́jọ́ mi lágbára Ọlọ́run. ẹ máa tó bá di next year ẹgbẹ́ ìdìwọlé bóòtù yẹn máa kún ṣàtìgbọ́ àdúrà wa ló ń gbà ó àdúrà wa ló ébà àdúrà wa ló níbẹ̀ àdúrà wa èmi bẹ́ẹ̀ máa wọ studio bẹ́ẹ̀ jẹ́ kí n pé bí 70 ẹ̀yin máa wọ̀rẹ̀. a ní ìrìnjú báyìí lọ lórí ètò yìí lọ́sẹ̀ yìí lọ́jọ́ tòní níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ má kọjá àyè yín o torí kò sí hospital mọ̀ jẹ́ nǹkan tó o bá mọ̀ ń pa ẹ̀ hospital tó wà ó ti kún ó ti gẹ̀ẹ́tì má fàwọ́ àfọwọ́fà má fi bàtàrà ẹ̀ jẹ́ nítorí gbogbo wa la ní nǹkan tá à ń dí pẹ̀lú kò ní dákẹ́ tó máa pẹ̀lú justice for justice justice gan rí justice ní tó sọ ní hope gan gbà mí kò rí hope ọ̀tún wá lè wá kó bá rẹ̀ jọ òṣàánú ara òṣàánú àwọn mọ̀lẹ́bí ọ̀ orúkọ tí mo yí padà Olúwadámilọ́lá Ọmọbanirẹ́ ire o. Oyinmomo.